wọn sùn lẹ́yìn tó ní àjọṣepọ̀ tán tí wọ́n lọ wẹ̀ wọ́n tún lọ ṣe kòlábò nínú ìwẹ̀ òun la fẹ́ kà jáde. ṣé òun ni ta ló gbé sí big screen ta ló gbé sí. ms ó yìí wà ń bẹ ó yà. ṣé èyí tó wà lọ́wọ́ mi ni kí n gbé sí. èyí ta kàtọ́nsìn. ṣé bó òun ò ní lójú screen. òun náà ní. aláfẹ́ tún kà afẹ́ tún kà sẹ́. now narrated. ẹni tí ó bá mọ̀ pé Mohammadu ó ju dídìdì lọ bó ṣe ń bọ́ ọmọdé sùn ló ń bọ́kùnrin sùn ló ń bá gbà sùn ló ń bá gbogbo sùn. Jami Atamidi 3727. So ìwé ta fẹ́ kà ní Jami Atamidi 3727. Narrated Abu Sa'id. Abu Sa'id ṣàlàyé pé. That the messenger of Allah said to Ali. Muhammadu tó jẹ́ òjíṣẹ́ Allah ó ń sọ fún Ali pé. Oh Ali. Ìwọ Ali. It is not permissible. Kò sí ìyọ̀ǹda fún ẹnikẹ́ni o. For anyone to be junub in this masjid. Fún ẹnikẹ́ni kó lọ wọ ìwẹ̀ tá à ń pè ní ìwẹ̀ jánábà lẹ́yìn tó bá ní àjọṣepọ̀ tán. Except for you and I. Yàtọ̀ sí Muhammadu àti Ali àwọn ni wọ́n lẹ́tọ̀ọ́ àti lọ wọ ìwẹ̀ tó ń pè ní jánábà lẹ́yìn tó ní àjọṣepọ̀ tán ni wọ́n lè wẹ̀ nínú mọ́ṣáláṣí. So ká lè wo gbogbo aburú ayé tí Muhammadu ṣe lẹ́yìn tó wọn àti Ali bára wọn sùn tán inú mọ́ṣáláṣí ni wọ́n ti wá jọ wẹ ìwẹ̀ tí wọ́n pè ní jánábà. So a máa tẹ̀síwájú sí a máa ka bí tí lára ọ̀nkù Muhammadu kan tó ti bá Muhammadu sùn tó ti dó ìdí Muhammadu tó fún ní pàpàpàpà súpé ó kọ́kọ́ gbóòórùn Muhammadu ó ní Muhammadu you smell nice Muhammadu náà wá gbóòórùn di ọ̀nkù ẹ̀ Muhammadu náà wá ní you smell dídì wọ́n wá jọ dídì ara wọn òun la fẹ́ kà fún yín sìn. Àfáàṣọlá tó bá ti ṣe tán aláwa ìfẹ́jà gbóhùn sókè ọ̀yà. Àyọ̀bí kí lànà bí òdò láyé ẹ̀. ó lè dógò tìrìtìrì. Tiger. nínú ìdíbò dídó jù bòbó yẹn. bó ṣe rí náà nìyẹn nínú. ọba Ṣọlá ìjọ ẹ má bínú guys ẹ bá wa power tap like yẹn ó lò bàjẹ́ considering pé one target ó lò so ẹ bá wa power tap ẹ bá wa share live. ẹ̀ẹ́dẹ̀jọ ẹ̀yin moderator mo rò bóyá ẹ mọ àwọn èèyàn wá wà níbí náà blọọkì máa ń kàn wọ́n ẹjọ́ àwọn kan ń wọlé ń sìn àbí wọ́n máa wọlé tẹ́ bá ti rí ẹ máa bá wa lè rí wọn mọ́ kàwá so ẹ máa bẹ́tò lọ. tí Àfáàṣọlá bá ti ṣe tán ẹgbẹ́ òsòkè aláwàìf nǹkan tí aláwàìf bá rí nínú fídíò yẹn aláwàìf náà lè ṣàlàyé káláwàìf ṣí máìkì so màá máa ṣe ajá náà sí. nínú àdìsí yìí so àdìsí tèmi ń wò ní ojú bọ́ọ̀dù níbi tí ẹ gbé sí lọ́dọ̀ ms bàbá yìí ó ní yá Aliyu mo pe ìrẹ́ Aliyi la yahillu li ahadin kò tọ́ fún ẹnìkan an yujiniba fi asal masjid ó lọ wẹ ìwẹ̀ jánábà nínú mọ́sálásí gèrí àyàfi èmi wàgéríkà àti wọná èmi àti ẹnìkan nílá lẹ́tọ̀ọ́ láti lọ wẹ ìwẹ̀ jánábà nínú mọ́sálásí ṣé wọ́n tún dòde ara wọn nínú mọ́sálásí ní àbẹ̀wò. Ali àti Muhammadu lọ ń dánwó èrè wo kẹlẹ̀ rí pé Muhammadu yẹn ó ti ń ṣe dídì ti pẹ́ àwọn èèyàn àìsàn ń gbúrò dídì ni Muhammadu ló kọ́kọ́ bẹ̀rẹ̀ so tọwọ́ yín yẹn ẹ jẹ́ ká bí ọ̀nkù Muhammadu ṣe dòdì ẹ̀ so aláwàìf náà lè ṣì máa káláwàìf ṣàlàyé fídíò yẹn so ká dẹ̀ sọ àdìsí yẹn síta. àwọn èèyàn tí ń wọlé ẹ máa blọọkì wọn jọ. ok so ká dẹ̀ sọ àwọn àdìsí tá a ti kà yẹn síta káwọn èèyàn lè bá wa lọ kọ́ lọ tún ṣe àyẹ̀wò sí tẹ́ bá ti ṣe tún Àfáàṣọlá aláwàìf. ẹ kí n play video yẹn speaker káwọn èèyàn gbọ́. no mo bí akọ́kọ́ ṣàlàyé náà bí akáwà try tẹ́ bá ti gbọ́ ẹ ṣàlàyé tí bẹ́ ṣe gbọ́ sí àwa tó wá play video. ṣe gbọ́ sí ni wípé cousin Ànábì bẹ́ni pé ó bá sùn tipátipá because ọ̀rọ̀ tó lò nínú hadith tí bọ̀bọ̀ yẹn fi hàn wá ọ ní pé ó grape ẹ̀ ní mi ìfẹ́ sọ kí ló ń pè ní Yorùbá náà tó bá bẹ́yàn ṣe ó fi tipátipá dòdì ẹ̀ ní yes. ó fi tipátipá dòdì Ànábì ẹ máa sọ délẹ̀ fún mayọ́ ó fi dòdì Ànábì and mi mọ̀ bóyá wọ́n lo lube so kìíní yẹn á dùn gan and secondly wọ́n ní pé cousin ẹ̀
so bàbá kí ló ń pè Abu Sufyan ló ń pè so ẹni tó Abu Sufia. Abu Sufia òun ló dó ànábì nídìí ṣẹgẹt so in a minute mo máa jẹ́ kẹ́ listen sí fídíò yẹn although òyìnbó ni bàbá yẹn fi ń sọ̀rọ̀ a lè bá yín tú ní Yorùbá. aláwa ìtẹ́ bá fẹ́ play ẹ kàn play audio lásán wọn a máa gbọ́ ẹ ṣe. tí máa play ní ẹ jẹ́ n wo bóyá sound mi ń ṣiṣẹ́ properly because phone ti second device tí mo ní mo ń bọ̀ ẹ fún mi 1 minute. kí lẹ́yìn rí sí àdìsí yẹn ìgbà tẹ́ kà á. ìyá òun náà ni mò ń kà lọ tó bá jẹ́ tí pò ní o ó jẹ́ number 7 àbí number 17. no volume 4 page 11 ìta send sí yẹn. Ali Isaba Fititamiz volume 4 page 11 ṣóun náà ni. bóyá òun náà ni níbi tó ti ń sọ̀rọ̀ nípa pé wá àdájà tírímìsì ló gba ọ̀rọ̀ yìí wá. so wọ́n ní nígbà yẹn dàbí pé Muhammadu ọ̀nkù ẹ̀yẹn kò rí oil òrí ló lò ó fi òrí pa ọkọ ó wá fi dòdì Muhammadu ẹgbọ́n sókè. níbi tí ó ti wá ń sọ̀rọ̀ pé da'a Rasulullah wípé ànábì pé Aliyi àbí ànábì pé Ali yawma Taifa lọ́jọ́ Taifa ń bọ̀ ẹ̀jẹ̀ ń sún síwájú. fanta jáwù yẹn mọ́ bọ́ ẹ jẹ́ kí n sáré wo lúgà rẹ̀ mọ́ bọ̀. orí ni ọ̀nkù Muhammadu ló fún Muhammadu o so nǹkan tó jẹ́ kí Muhammadu náà bẹ̀rẹ̀ sí ni máa báyé ọmọdé jẹ́ báyé àgbà jẹ́ nìyẹn Muhammadu náà ṣe the same thing fún ọmọdé kan tá à ń pè ní Azan a máa padà kábẹ̀ yẹn náà Muhammadu dòdì Azan yẹn nǹkan tí ọ̀nkù ẹ ṣe fún lòun náà wá ń ṣe padà Muhammadu bàbá olórí orí lòun lò kó ló bébí ọ̀ìlì irú ti dídì yẹn ayé Muhammadu ti ta tí aláwọ̀ ìbá ti ṣe tán ẹ play fídíò yẹn. Video yẹn ẹ jẹ́ n connect the speaker because volume phone mi low the other phone no low bàjẹ́ so. orí ọ̀yọ́kọ́ ni Muhammadu ló ń gbà yẹn because wọn ráyè wá sílẹ̀ wa ká ní Muhammadu dé lẹ̀ wa ní abalẹ̀ Yorùbá náà jẹ́ o. orí ọ̀yọ́kọ́ orí Agége ni. ok àwa lè sọ bí àwọn èèyàn wa kan lọ ta orí fún wọn ní Mẹ́kà torí orí ni Muhammadu lò ló fi ọ̀nkù ẹ̀ náà fi dòdì Muhammadu. Ànábì dòdì ìwà gidi wo ni bọ̀bọ́ yẹn wá gbélé ayé òun sì náà fẹ́ sọ báyìí ìwọ ló dòdì Azan àtúntì gbọ́n sí pé brọ́dà ẹ̀kan dòdì ìwọ náà ìwọ ló jí pátá gbé ìwọ yìí náà ló gbàyàwó ọmọ ẹ ìwọ yìí náà ló jagun tó ń pààyàn ọ̀rọ̀ Ànábì àfi ká fi sẹ́nu ká dákẹ́ o. Ajogun l'Ànábì ajogun. Gidi gan original kò sí ohun tá a lè fi wé so nǹkan tó kàn ń yà mí lẹ́nu ni pé mo fẹ́ màá ṣèwádìí lórí nǹkan yẹn gan ọjọ́ tí ló rádà bàbá ṣe program báwo náà ẹ ṣe pẹ̀lú gbogbo ìtàn tá à ń kà nípa Ànábì yìí báwo náà ẹ ṣe bọ̀bọ́ yẹn tó fi tàn bẹ́ẹ̀ kó dẹ̀ tàn náà a kàn ń parọ́ fúnra wa náà ni ọmọ Ànábì ní Germany bíbá yìí ọmọ ní Tàló ọmọ ní France ọmọ l'Amẹ́ríkà ẹ̀yin ẹrú ẹ̀ bí àwọn Afghanistan tó ń para wọn tìlú wọn tó wọn gbé tó ń travel wa Europe àwọn náà kọ́ntínú láti máa ṣẹ̀sìn yẹn àti ilẹ̀ adúláwọ̀ wa torí àdìjọ́ tèmi ti ń rìn o mo ò tí ì pàdé ọmọ Jámánì kan tó lóun Muslim lòun mi ò tí ì pàdé ọmọ Tàló àjọ iṣẹ́ pẹ̀lú ọmọ Tàló ni a máa ń sọ̀rọ̀ nípa religion so Ìtàló àwọn tẹ wọn respect èdè mi yàtọ̀ sóde wọn. ms tẹ bá mọ̀ sísítà wa kan tó wá sókè wọ́n ní kí ni ìtumọ̀ rọ̀fíyà àbí sọ̀fíyà ni. ok ìtumọ̀ orúkọ rọ̀fíyà. ìyá tẹ bá mọ̀ ẹ lè sọ fún wọn sísítà Mary yìí. mò ń bọ̀. Àṣọlá. ilé ṣì máa ìtàláwà ibà ti rẹ́ẹ̀dì. no kákan gbọ́ lásán ni àbí iṣẹ́ aláwà ìfẹ́ fi hàn wá ni anyone ó yá anyone.
Okay, all right. Shati ready? I'm on Yeah. play it. Ibn Amtak and the son of your aunt. Okay. Rọ̀fíà mi ó tún kéèyàn béèrè Olúwa ga upliftment of God ẹni tó béèrè orúkọ. Page 11, 1-1. You see? Harf al-Ain, the letter Ain. We go down. We have an authentic hadith. You see it in the bottom? قال الحاكم حديث صحيح على شرط مسلم. Al-Hakim al-Naysaburi said that this chain of narration, this hadith, is sahih on the condition of Imam Muslim. The same Imam Muslim who wrote Sahih Muslim. So what does that mean? It's authentic. Authentic, yeah. As any Sahih Muslim hadith. And we have here the hadith on top. Okay. So you see here, you always have the footnote, the dividing line here. Okay. Then underneath you have the footnote. So here number 2 on the right. We go up. Here is number 2. You see it? And look what it says. The hadith says that the wife of Muhammad, Salama, the wife of Muhammad, Salama, she said to Muhammad, Ya Rasulullah, Ibn Ammak, O Messenger of Allah, meaning she's talking to Muhammad, your cousin, the son of your uncle from the father's side, okay? Ibn Ammak, Ta'ni Aba Sufyan. Remember, I told you Abu Sufyan, that's his name. Yeah, Abu the Sufyan. guy who raped Muhammad, okay? The cousin. And then it continues, Ibn Amtak, and the son of your aunt, Ta'ani Abdullah. So we have 2 cousins. One raped him and the other one insulted him. فقال لا حاجة فيهما. I, Muhammad, do not want to see them. Send them away. I don't want to see them. Why, Ya Rasulullah? Why you don't want to see your cousins? Because, and he explains, Muhammad himself explains and confirms, Amma ibn ammi fahataka irdi. But regarding my cousin, he did what? Don't say the word. Yeah, I know. Dingy. He gave it to him. He gave back shots to Muhammad. Back to back. Back to back, baby. That's source number 1. Source number 2. Okay, source number 2. Book number 2. Sirat al-Rasul by Mahmoud al-Masri. You can take a screenshot if you like. Yeah, done. Yeah. Okay. All right. Page 546. 546. 546. Sirat al-Rasul. By the way, Mahmoud al-Masri, for the people who do not know, he's the leader of the Salafi movement in Egypt. Big Sunni Salafi scholar, okay? For your information. We go down. Same. Amma ibn ammi fahataka irdi. My cousin. There you go. You see it? For the Muslims who will say, no, it does not mean that. It does not mean grape. Oh, really? It does not mean grape? Dingy. Yeah. They say it does not mean, oh, it's not working. Just a second. Let me see if I can find something else. They said, some of the Muslims who are lying, they said it does not mean that. Really? Just simple Google search, no problem. Google search. Yeah, I want to ask this. What is the meaning of istaj? What the meaning of it is, I will click the first website, okay? The first website that I will click. Okay. Let's see what it means. Hataka irt fatat. You see the picture? Yeah. What does it mean? Back to back. So that's what his cousin did to him. Immediately. Hataka irt al-fatat, meaning he raped the little girl, the girl. Back to back. Back to back. You see how they lie? So it means raped. Yeah, because one of them tried to change the narrative that it means istaja
I don't know how to pronounce that Arabic word. That it means lay. It means lay down. Maybe he said Mohammed just want to put the That's not a lie, brother. on the coffee. That is not No. He slept with his aunt meaning he gave it to her. Yeah. They lie, brother. Remember, you need to lie as a Muslim. As long as you're a Muslim, you must lie to defend your Prophet. The Prophet is on the screen. Any Arabic speaker knows what it means when you say hataka ard al-fatat. Right? You raped the girl. I hope I answered your question, brother. Yeah. So thank you. Thank you for coming up. And don't make that mistake. It's not Ibn Abbas, it's Abba Sufyan. Okay? Abba Sufyan, yeah. Thank you. So all right, brother. Thank you for joining in. Yeah, one love, man. Well, I love you, my friend. God bless. Let it go. Let me turn my camera off. Now, Ijota sọ fún wọn pé it's target yẹn. It means to sleep, to have sex. Àwọn kan sọ pé kò ìtumọ̀ ẹ̀kọ́ nìyẹn. Ó bòkun sùn gangan ni. That is the meaning. Mohammed bòkun sùn níbi tá a ti kà ó bòkun sùn. Ẹ̀gbọ́n tí bàbá yẹn sọ láti ó ní wọn láti pààrọ̀ ẹni sùúrù láti pààrọ̀ onírọ̀ yẹn pé ti prophet they must lie. Irọ́ yẹn bí mọ́ wọn ni. They were born to lie. Ẹ̀rẹ̀ máa wọ ọ́nà pẹ̀lú náà tẹ̀ pa iná. Báyìí lè máa rò tó ń lè bàjẹ́ máa parọ́ gbé torí ẹ fẹ́ protect ẹ̀sìn yín. You guys are just deceiving people. Ṣé rí báyìí sí gbogbo nǹkan tá à ń kà ń bí confam ni. Ẹ jẹ́ ká ronú. Ẹ bá wa táàpù kálí di pọ́tà láàbù. So fún ẹni tí ó bá gbọ́ ẹ jẹ́ ká lè tún sọ ms ẹ jẹ́ ká tún sọ orúkọ ibi tí wọ́n máa kà pé uncle Mohammadu Abu Sufiya ó bá Mohammadu sùn ó dòdì Mohammadu ó lo orí Ọ̀yọ́ ó fi dídì di Mohammadu. So ẹni tó bá fẹ́ lọ wo bẹ̀ torí àmọ̀ pé tá a bá sọ̀rọ̀ mi bá ṣe máa ń ṣe ni a máa ń mú ẹ̀rí tiwa wá. Ẹ̀rí ni pé ìwọ tó bá fẹ́ wò lọ́wọ́ Al-Isaba Fitamiz volume 4 page 11 ibẹ̀ ni wọ́n ti fi orí Ọ̀yọ́ lọ́ ti fi dòdì Mohammadu wọ́n dẹ̀ fún jẹ back to back kò jù bẹ́ẹ̀ lọ òun nìyẹn gbé sí kọ́ rí tó bá fẹ́ kà ibi tí wọ́n ti dòdì Mohammadu òun lọ gbé síta yẹn lọ kà ní volume 4 page 11 wọ́n dòdì Mohammadu wọ́n fi orí Ọ̀yọ́ dòdì ẹ̀ wọ́n dìdì ẹ̀. So àwa máa ń sọ àdè máa ń mẹ́rin wá ní bó ti yẹ pé ráńpẹ́ báyìí la fún yín. So ẹni tó bá fẹ́ sọ̀rọ̀ sí náà kò gbẹnu sí mike. Káfà sọ̀rọ̀ àgọ́ bá wa kà á. Mo ti rí àdéhùn. Ẹ ṣe ìyá wa. So ẹni tí yóò bá mọ̀ pé orí kan wà tán pè lórí Ọ̀yọ́ ní ọ̀dọ̀ wọn bàbá wa orí yẹn orí Ọ̀yọ́ òun ni uncle Mohammadu ló fún Mohammadu gbà yẹn ló fi smell Mohammadu. Mohammadu you smell nice. Bó ṣe dí ní pẹ́tẹ́ bó ṣe mọ́tò yín lẹ́kọ̀ọ́. Ẹni mo ti mọ̀ pé ẹni tó jókòó sórùlé olórùlé. Bó ṣe dídì Mohammadu nìyẹn ó ṣáà dídì ẹ̀. Àfàtàlà gbọ́n sókè. Ọ̀dọ̀ bàbá náà ti gbá àbí. Lọ́fí bíntù ni lọ́fí bíntù. Bíntù ọmọ fi bíntù sòkú mà ní. Wọ́n máa fi pa àwọn jínù ni o. Gẹ́gẹ́ bí àdìsí yẹn Ibn Isiaq ló gba àdìsí yẹn wá. Kọ́là ó sọ wípé ms ẹgbẹ́ sí wani valtamasa duhulu alayhi famaniwuma ìyẹn ni wípé valtamasa duhulu alayhi so àwọn kan wọ́n wá sí ọ̀dọ̀ Ànábì wọ́n wá fẹ́ wọlé. Àkànbí ẹ bọ́ sí big screen kẹ́ gbé sí background jẹjọ.
ṣé lẹ́yìn náà fẹ́ kà báyìí. ìgbóná àti ẹgbẹ́ tí aláwọ̀ ẹ̀fọn ẹgbẹ́ sí. orí Ọ̀yọ́ ààrẹ èwo orí Ìbàdàn ní Ọ̀yọ́ kọ́. ẹ má kálọ̀ Fáṣọlá. fakalimatuhu salimatu ìyàwó kan tí gbẹ́gẹ́ bá ṣe mọ̀ wípé ìyàwó ànábì tán pè ní Sálímà so òun ló wá gbẹ́gẹ́ bá ṣe mọ̀ wípé ìyàwó ànábì. bó ṣe lè ṣe ọṣẹ àwọn ọṣẹ bọ́ àmútu ẹjọ́. so òun ló wá bá wọn sọ̀rọ̀ fàkọ́ láti arábìnrin yẹn wá ní ya Rasulullah ìrẹ́ ànábì. àwọn àfa wa ní fàkọ́ láti ya Rasulullah ìwọ ànábì. ibnu humika àwọn ọmọ ìyá rẹ̀. ibnu humika ìwọ ànábì àwọn ọmọ ìyá rẹ̀. ta ní Abba Sufiyanu yẹn ni wípé bàbá Abu Sufiyanu ni wọ́n bá wí yẹn. ta ní Abba Sufiyanu bàbá Abu Sufiyanu ni wọ́n bá wí ẹgbẹ́ òsókè yẹn àfa wa. wábùnù humatika àtàwọn ọmọ ẹ̀gbọ́n ìyá rẹ̀. àtàwọn ọmọ wábùnù rúnàbùkà àtàwọn ọmọ ẹ̀gbọ́n ìyá rẹ̀. ta ní Abdullahi. ta ní Abdullahi. yẹn ni pé ẹni yẹn ń jẹ́ Abdullahi. Abdullahi lórúkọ arákùnrin yẹn. kọ́lá já hati fi ìmọ̀. kọ́lá já àfi ìmọ̀. tó ó wá bá àwọn ó wá sọ fún àwọn méjèèjì. àwọn àfa wa ní ó wá sọ fún àwọn méjèèjì. yẹn ni wípé ànábì ń bá Ummu Salimatu sọ̀rọ̀ wípé sórí àwọn méjèèjì yẹn. ànábì ń bá Ummu Salimatu sọ̀rọ̀ pé sórí àwọn méjèèjì yẹn. àmọ́ ubùnú hùmí. sórí àwọn ọmọ ẹ̀gbọ́n ìyá mi yẹn. sórí àwọn ọmọ ẹ̀gbọ́n ìyá mi yẹn. rírídí. mo kọ̀yìn sí wọn mi fẹ́ rí wọn. mo kọ̀yìn sí wọn mi fẹ́ rí wọn mọ́ rárá àti rárá. wá àmọ́ ibùnú ummati. wá àmọ́ ibùnú ummati. torí àwọn ọmọ ẹ̀gbọ́n ìyá mi yẹn. sórí àwọn ọmọ ẹ̀gbọ́n ìyá mi yẹn ànábì ló ń sọ̀rọ̀ ó fa. fàkọ́là líbi mọ́ kátà. fàkọ́là líbi mọ́ kátà. máa kọ́là. máa kọ́là. torí n tí wọ́n ṣe sí mi nígbà tí mo wà ní Mọ́kà. wọ́n dòdì mi ànábì ní ṣe orí nǹkan tí wọ́n ṣe fún òun nígbà tóun wà Mẹ́kà pẹ̀lú òrí Ọ̀yọ́ tó fi dídì òun ẹ tẹ̀síwájú àfàwà. súnmọ̀ láwùmọ́. súnmọ̀ láwùmọ́ àti ndébi à ń lọ. fàdáhàlá. wà á sì làmọ́. mọ̀sáhìdán fátìhì. wáwù néiná wàtọ́ ifá. ìyẹn níbẹ̀ ló ti wá ṣàlàyé fún arábìnrin yóò ti ṣàlàyé fún Sẹ́límọ́tù yẹn. ibẹ̀ ni ànábì Muhammad sallallahu alaihi wasallam ló ti ń ṣàlàyé fún Sẹ́límọ́tù. ìpè níbẹ̀ yẹn o ẹni tá à ń sọ wọ́n dójú òun. níbẹ̀ ni ànábì Muhammad sallallahu alaihi wasallam ló ti ń sọ pé Abu Sufyan ó fi òrí Ọ̀yọ́ ó fi dídì òun ó fún òun ní back to back ó dẹ̀ ń fún òun ta. ṣé ìgbà mi má pọ̀ yọ sẹ́yìn àwọn òde pé bá dùn. ẹ má bínú ó ní Muhammadu sọ pé Abu Sufyan ó lo òrí ó fi dòdì òun back to back ta. orí Ìbàdàn ló ti ń ṣòrí. orí Ìlọrin yes mo rántí orí Ìlọrin so ẹni tó bá fẹ́ ka àdìsí tá à ń ka yìí níbi tí wọ́n ti fi orí Ìlọrin dòdì Muhammadu lẹ́ẹ̀kan sí ẹjẹ́ tún sọ fún yín kéwù mi lè má dán lẹ́nu torí mo mọ̀ pé ìkan náà àwọn ọmọ ẹrú yẹn tó bá ń fẹ́ ṣe correction video ó máa ń ṣẹ̀kẹ́ èbú á níwọ̀n ọmọ lárúbáwá pé àwọn oníṣolódo lárúbáwá kì í ṣe èdè mi Yorùbá ni mí Yorùbá ni ìran mi so ẹjẹ́ sọ fún yín ìwọ tó bá fẹ́ ka àdìsí ibi tí wọ́n ti fi orí Ìlọrin dòdì Muhammadu lọ́ka Ali Isaba fi Tamiyiz volume 4 page 11 ms abáfàṣọlá yẹn ẹ lè bá mi pé àdìsí yẹn èmi ò lédè mi ìmìdí lárúbáwá sọ ẹ ṣe. àsọ́bátù àsọ́bátù tíra kan tá ń pè ní àlà àsọ́bà so yóò àmọ́ jẹ́ volume 4 so ibẹ̀ lẹ́ti bá so tẹ̀msí àlà àzọ́bà àwọn kan pè ní tíra yẹn náà ní tẹ̀msí àlà àzọ́bà book alizaba fi tẹ̀msí àsọ́bà àbí àsọ́bà jàre sàábà sorry al-asọ́bà fi tẹ̀mí sàábà so ìyẹn ni wípé báwọn sàábà àwọn sàábé bí wọ́n ṣe lo ìgbésí ayé wọn àìwọ́n á pè ní àsọ́bàtù ní tọ́pìkì lárúbáwá yẹn gangan àsọ́bàtù ni wọ́n kọ síbẹ̀ ìyẹn ni wípé àwọn sàábé ànábì tíra àwọn àkọsílẹ̀ àwọn sàábé ànábì òní tíra náà. ms
sí ń bọ̀ so ẹ̀yin èèyàn wa ẹ jọ̀ọ́ kẹ́yìn náà lè rí lára àwọn nǹkan tá à ń ṣe pé àwọn ìwé ìlárúbáwá lọ́ fi kọ́ bá a dẹ̀ ṣe ń rà tá a tó kà tá a tó ẹ̀ṣẹ̀ tu sí èdè wa èdè abínibí èdè Yorùbá èdè tó dájú lágbàáyé kò kí ń ṣe wàhálà kékeré bọ̀ bẹ́yìn náà ṣe wà pẹ̀lú wa nǹkan tá a fẹ́ lọ́dọ̀ yín náà ni pé ẹ bá wa tap kẹ́ gbé lọ kó lọ fáfáfá ó yẹ yín ó yẹ ká ti wọ 1 million bọ̀ ẹ ṣe gbọ́wọ́lé ló fà á tá fi ìwà báyìí so bẹ́ẹ̀ bá ṣe gbọ́wọ́lé sí àjíǹjà àtúkà ló yìí pọ̀ tá fẹ́ kà. nínú tírà yẹn náà again ibì kan bẹ níbẹ̀ níbi tó ti sọ pé wàhálàjà Tírímìsì wọ́n gba àdìsí wá látọ̀dọ̀ Tírímìsì da Rasulullahi aliyan. Rasulullahi. Ànábì pé Aliyi. Ànábì pé Aliyi. Yawmu Tọ́yífà. Yawmu Tọ́yífà. Ní ìjọ Tọ́yífà. Ní ìjọ Tọ́yífà. Fáǹjáhù. Fáǹjáhù. Ìyẹn ni wípé kéèyàn kóyàn sínú Tọ́yífà yẹn ni wípé ibìkan tó rárá sí róbó tó díẹ̀ tó háìdì. Àwọn àfáà wa ní kéèyàn kọ́ múyàn síbi tó pamọ́ díẹ̀ bí kò sá sí kọ̀rọ̀ kan. Fàkọ́là náà sùn àwọn èèyàn wá sọ̀rọ̀. Fàkọ́là náà sùn àwọn èèyàn wá ń sọ̀rọ̀. Làkọ́dà àtọ́là nájú wàhú. Làkọ́dà àtọ́nú làkọ́dú wàhú. Máa ibú nù ú mì í. Máa ibú àmú ìwì yìí. tó ó ní in tó wá ṣe fún Àlí yẹn. Mohammadu ní in tó wá ṣe fún Àlí yẹn. Àwọn èèyàn wá sọ wípé in tí ànábì náà ṣe fún Àlí. Àwọn èèyàn wá ń sọ pé nǹkan tá ànábì náà ṣe fún Àlí bó ṣe fi orí Ìlọrin tó fi dídì Àlí. Wọ́n wá ní ọmọ inú àwọn ẹ̀gbọ́n ìyá rẹ̀ náà ti ṣe bẹ́ẹ̀ fún un náà. Wọ́n wá ń sọ pé nǹkan tá ànábì ṣe fún Àlí yẹn tó fi orí Ìlọrin tó fi dòdì Àlí back to back. Wọ́n wá ń sọ pé Abu Sofia náà ti ṣe bẹ́ẹ̀ fún ànábì Muhammad sallallahu alaihi wasallam pé ó dòdì ànábì ó fún ànábì ní back to back. Ẹ tẹ̀síwájú àfáà mi. So ibẹ̀ ni Àlí yìí ibẹ̀ ni aláàtì ibẹ̀ ni Muhammad wá ń sọ pé Àlí èèyàn mi ni. Ibẹ̀ ni ẹ ṣàgbọ́n tó sọ ló ti wá ń sọ pé èèyàn òun ni. Ẹ tẹ̀síwájú àfáà mi. Àlí ti di èmi náà ti di Àlíyù. Ṣé ń gbọ́ nígbà tí ànábì Muhammad sallallahu alaihi wasallam tó ti fi orí Ìlọrin tó ti fi dó ìdí Àlí ní back to back ó wá ń sọ pé Àlí o èèyàn mi ni èmi náà èèyàn Àlí ni a ti wọnú ara wa egun ti wọnú ẹran ẹran ti wọnú egun. Àlí yìí ti di wàlíyì lẹ́yìn tèmi oní ọmọ rólé lọ. Ànábì wa ní Àlí ti di wàlíyì lẹ́yìn òun Muhammadu Àlí á máa di àrólé àrólé dídì lẹ́yìn tó dídì dí Àlí. So n tó ṣe wọn Àlí náà tún lè ṣe fẹ́ lómi. Bẹ́ẹ̀ ni Ànábì bàbá wèrè so èyí tẹ́wọ́ pẹ̀lú wa yẹ ká ti wọ 1 million mi rò bẹ́ẹ̀ mẹ́sàn tí dé. So tí wọ́n bá ti wá fẹ́ sọ fún yín pé nǹkan tá a kà yìí. ẹ láìkí ni ẹ jọ ẹ láìkí ẹ jẹ́ kó tó 1 million àti 500 gan látàárọ̀ ẹ jọ ẹ bá láìkí ẹ jọ. Ìkan tí mo fẹ́ sọ ni tálàwàìfù bá wà ń bí aláwàìfù náà lè ṣe tẹ bá change sálàwàìfù gbọ́ mi. So if you change your translate to Arab and English, you can copy the Quran to translate, so they will change it to English and Arabic, so you can easy to read. Copy paste them. Agbes Arab dictionary. Yes. Yeah. So in my more sweet than video. Tẹ́pá àfàsọ̀lá náà rápẹ́ iná ba lè gbé àdìsí yẹn jáde tàbárí yẹn ṣe kẹ́kọ̀ọ́ ká because ikán yẹn afẹ́ kó jó àwọn ẹrú Saudi yẹn dáadáa kán mọ̀ pé bọ̀bọ̀ Mohammadu yẹn sẹ́ kò gbélé ayé ṣe nǹkan gidi. Ọlá nǹkan tèmi máa ń ṣe lọ́wọ́ lá program tí mò ń ṣe lọ́wọ́ ni àwọn nǹkan ti wà ńlẹ̀ tó já sí pé yóò jó wọn gidi. Mo fẹ́ kó dáadáa kó clear dáadáa ni. Ìkàlífà ló ń sọ̀rọ̀ ẹjọ́ ẹ mọ́ọ̀dù mi kí n máa lọ sàlẹ̀ kẹlẹ̀ gbẹ́ lómi wọlé ẹ mọ́ọ̀dù mi ẹjọ́. Ẹjọ́ ẹ bá wa mọ́ọ̀dì wọn ẹjọ́ kó tó bọ́lẹ̀ ẹ bá wa mọ́ọ̀dì wọn and moderator ẹjọ́ ẹ máa encourage tapping nínú comment section iṣẹ́ wa ni as mod ẹ máa encourage tapping. Yeah. Ànábì tí ń ṣe LGBTQ láti joy wọ́n dẹ̀ máa sọ pé LGBTQ is haram in Islam Ànábì náà dòdì. Khalifa ṣe ti follow mi tẹ́ bá follow mi lè rí iṣẹ́ o. Kò sí ìwà burúkú tí ó wà láyé yìí tànàbí ò tí ì ṣe mi tí rí ìwà burúkú yẹn tó.
àwọn ẹrú ẹ̀ á dẹ̀ máa parọ́ mọ́. follow yín bàbá mi mo ti follow yín. Okay. Ẹ jí kí n follow yín back nù. Mi wá sọ kó lè ṣe right now because 10 minutes lánàá gan tí a follow ara wa kò ètè ṣe. Bá jẹ́ private account, Khalifa ṣé account yín wà private? Kò sí ní private o. Okay. Ìyẹn létà ká lè máa Later gbádùn ètò náà. ká má fi dáàdì dúró ìdí ànábì. Bẹ́ẹ̀ ni because inú ànábì àti máa dùn ní pé àṣírí òun fẹ́ máa bọ̀. Ṣé rí nǹkan tó yìn dára dúró ní pé gbogbo àwọn òwe tó wà lọ́wọ́ wa àwọn àdìsí tààrà. Àwọn àdìsí tààrà Arabic ni wọ́n fi kọ́ ló fà á. Hello, àkọ́bí ọlọ́ba. Yà. Àwọn fámìlì náà àwọn fámìlì mi ti ń gbọ́ mi o. Wọ́n náà gbọ́ lórí YouTube yóò mi ìdẹ̀dẹ̀ bẹ́ẹ̀ rí o. Ẹjọ́ ẹ̀yin moderator àwọn èèyàn wa kan máa ń block wọn bí ìyá wa Ayaba Sulaimon yìí. Èèyàn wa ni wọ́n ẹjọ́. Àti èèyàn kan wà níbi Elsus ẹ má block wọn ẹjọ́. Ayaba kí ló pé? Ayaba Solomon Ayaba Sulaimon èèyàn wa ni wọ́n ẹjọ́ mi ìmọ̀ ẹni tó ń block wọn. Mo dàbí wọ́n ti ṣẹ́ nìyẹn lè padà. Noble girl Noble girl Noble èèyàn wa ni wọ́n ẹjọ́. Block Noble girl ọ̀dọ̀ MS tó bá ti ṣe ọ̀dọ̀ MS á máa ṣí padà. Bàbá àwọn tàlẹ́ ló ti wò yìí. Ẹgbẹ́ ní ṣùgbọ́n sábà ní ẹjọ́ tábà ní ẹni tábà lẹ́ni tí. Ọ̀nà ń gbọ́dọ̀ ṣàtọ́lá mi ti ẹ̀ dáhùn. Ẹ bàbá ó ti lọ bẹ́ẹ̀ nìyẹn tábà lẹ́ni tí ẹ̀wọ̀n àdìsí ta kàtán lẹ́ẹ̀kan yẹn tí ó yìí. Ọlọ́wọ́ ẹbí ẹ ti ń gbọ́ mi. Ọmọ tó lọ family house. Ẹ ṣe ẹjọ́ tábà lẹ́ni tí àdìsí ta kà lẹ́ẹ̀kan yẹn tí ó bá yé ẹ lè sọ a lè tún ṣàlàyé dáadáa kó lè yé yín. Nǹkan táwa wá ṣe ń bí ni pé àwa fẹ́ máa kà wọn kinní fáwọn èèyàn wa kó máa mọ̀. Ẹni tí wọ́n lè tọ́ ń sọ pé ànábì ló ga jù ló lọ́lá jù làwa ń jẹ́ káwọn èèyàn máa mọ ẹni tí ànábì jẹ́. Ẹ wo orí ànábì tí wọ́n wá sọ pé kí wọ́n paná adẹ́bọrẹ́ kọ́ palẹ̀ Yorùbá rẹ́ wọ́n fẹ́ gbé ànábì ga. Ṣé gbogbo wà tànábì wí ìṣó bójú mu? Torí táfà kan bá máa jáde ń sìn ó máa wá ní pé àwọn ọ̀tá ìsìláàmù kan ló kọ àwọn àdìsí yẹn. Ẹ jẹ́ ká wá béèrè lọ́wọ́ wọn. Àdìsí àti Quran ṣèbọn wọn tó gbé wá fún yín náà ló kọ gbogbo ẹ̀. Ó ṣe wá jẹ́sìn táwa ti wá lọ kọ́ lárúbáwá táwa lọ ń ka kínní táwa ń tún sédè Yorùbá lè wá fẹ́ ní àwọn ọ̀tá ìsìláàmù ló kọ̀wé kan. So báyìí sìn a máa kà á sí àwa máa bẹ̀rẹ̀ sí ni máa tú gbogbo ẹ̀ jáde báwọn bí ṣe lo orí Ìlọrin tó fi dóòdì Àlì bí Àbúsùfìyà ṣe fi orí Ìlọrin tó fi dóòdì Mohammadu a máa ka bẹ́ẹ̀ lọ gbogbo ìlànà máa kà fún yín gbà tó bá kẹ́tẹ́kẹ́tẹ́ sùn àti kà ó bá azam ekele sùn àti kà gbogbo iṣẹ́ aburú tí Mohammadu ṣe a máa kà fún ẹ̀yin èèyàn torí àwọn ẹlòmíì wọn gbọ́ rí ẹlòmíì gbọ́ rí bọ̀ owó bìyà wọn parọ́ ni àwa dẹ̀ mú ẹ̀rí àti ń kà jáde so kò jù bẹ́ẹ̀ lọ Allah wife ẹ lè ṣe mic. MS ò tí ì dé náà. Mo tiẹ̀ fẹ́ àwọn èèyàn kan lẹ́ẹ̀kan ṣe join TikTok wọn mọ bí wọ́n ṣe ń like ẹ̀díkìtì ẹ ti pè mí àbí mò ń bọ̀ mò ń sáré ẹ̀yin èèyàn tẹ̀sẹ̀ join wa tẹ́ ẹ̀ mọ bọ́n ṣe ń like ṣe rí bíbá yìí ẹ̀ kàn máa tẹ̀ bá ẹ̀ kàn máa ìka ọwọ́ yín ẹ̀ kàn máa gbélé bá ẹ̀ like lọ. ìyẹn difficult wọ́n lè máa lọ tẹ comment kán lọ sójú profile. Tàbí kẹ́ lọ sójú ọ̀dọ̀ àkànbí yẹn ẹ̀ kàn máa tẹ ojú ọ̀dọ̀ ẹ̀ yẹn ẹ má tẹ ojú Big Daddy fún ẹjọ́ fún ẹ̀yin tẹ̀sẹ̀ ń join TikTok torí àwọn èèyàn wa ń join ní from other social media wọ́n ṣe news TikTok ẹ̀ kàn máa tẹ̀ báyẹn ń like ẹ̀ lọ nìyẹn wọ́n ṣe ń tààpù nìyẹn. Gbóhùn sókè àfáàṣọlá tẹ bá fẹ́ sọ̀rọ̀ ó yá ẹ lè gbóhùn sókè. Ẹ bá wa join community ẹjọ ìyá wa náà tó wà ní Facebook àtọ̀dọ̀ àkànbí náà ẹ kàn lọ bá wa máa láìkì nǹkan tó ń ṣe yẹn ẹ kàn láìkì ẹ kàn comment good work àwọn kinní yẹn á tún jẹ́ kí Facebook máa recommend page yẹn to new people á máa gbé á máa jẹ́ kó lọ ẹ kàn máa bá wa lọ ìṣẹ̀ṣe làgbà ẹ bá wa láìkì page wọn ẹ bá wa follow page wọn ọ̀rọ̀ Yorùbá TV àkànbí ọlọ́ba MS bàbá tó wà ní ọ̀dọ̀ social media platform ẹ bá wa láìkì ẹ tẹ́ bá ti ń wọlé ẹ máa join community ẹ máa power tap á lè máa save page wa lọ́wọ́ àwọn ẹrú Allah ẹjọ ẹ join community ibi àkànbí ọlọ́ba 22 yẹn ibi ìfẹ́ yẹn ẹ fìfẹ́ hàn wọn kan ẹ ló máa gbà lọ́wọ́ yín.
ẹjọ́ ẹ fi hàn wọ́n lórí screen bẹ́ẹ̀ ṣe lẹ́ẹ̀kan yẹn because some people wọ́n ẹjẹ́ bá gbé big Joe's big mama sórí screen for 1 minute kọ́kọ́ fi hàn wọ́n bó ṣe ń ṣe. Okay, ṣe rí bí ọ̀dọ̀ àkànbí yẹn tẹ bá fẹ́ join community ẹ kàn tẹ bí love yẹn tẹ bá ti tẹ ó máa ní kẹ́ send at me ẹ bá ti send at me èmi máa ṣe ń sìn máa recharge máa send at me tẹ bá ti send at me so wàá lè máa tún save life wa dáadáa ẹ dẹ̀ máa like ẹ máa comment positive comment so that cause gbogbo nǹkan tá à ń ṣe náà ni TikTok máa ń follow tó bá ti rí pé bíbá yìí ó wà educating ó ṣe kínní kò sí pé èébú kò sí pé orí ẹ ò pé ayé ẹ bàjẹ́ gbogbo ẹ tí ò sí ń bẹ̀ á máa jẹ́ kó máa rẹ kọ́ mọ̀ pé yes wọ́n ń ṣe nǹkan tó ṣe kínní bíbá ẹ ṣe. Chomo debate tani last time gbogbo sources tí mo tiẹ̀ ní I wasn't able to use it because wọn tó bẹ́ẹ̀ yẹn ṣó get one of the most shocking thing tí mo kà wọ́n ní pé tí ọmọ yẹn bá ti kéré jù láti ṣe nǹkan láti bá ní àjọṣepọ̀ ní pé ẹ lò lo ọwọ́ ọmọ yẹn kẹ́ fi rub gbólà yín kí kẹ́ ejaculate and then one of the scholars wá sọ pé even if it was a breastfeeding baby wọ́n ní ọmọ tó ṣì ń mọyàn lọ́wọ́ ní pé bó ṣe kéré tó yẹn ẹ lè lo ọwọ́ ẹ̀ kẹ́ fi masturbate ara yín mi mọ bí mo máa sọ ní Yorùbá so kíní yẹn kọ wá shocking sí mi ni like tí n bá send ìwé yẹn sí yín gbogbo yín ẹ máa bì ní because it's so disgusting it is absolutely disgusting but bọ̀bọ̀ yẹn mo rò pé ó tiẹ̀ máa ní knowledge ni but knowledge yẹn ò tó yẹn so I didn't have to use it so yes ẹ lè fọwọ́ ọmọ yẹn ṣe soapy. I watched the live so the boy he removed spec. He removed the cap that he wear. Everything is hot for his body. Ààrẹ mo wo life yẹn. Ààrẹ ọkọ your spec. Ìgbà tó yá ó fọwọ́ bọ́jú báyìí. Mo ní wèrè ti wá. Ẹjọ́ nóbù ṣàkàntì ti padà mo rí pé kíní mo ti rí o mo ti mute mo ti unmute but mi rò pọ́n block ẹ̀ ọkọ̀ ẹ̀kan mute lásán ni check it nóbù if it's okay let me know. So Afáṣọlá tẹ bá ṣe tán lè gbóhùn sókè tó bá jẹ́ ms aláwáìf tẹ bá dé tọ́pìkì mi ẹ lè jẹ́ ká sọ so torí lẹ́nìí tọ́pìkì ká pẹ́ tẹ̀mí fẹ́ fọ́wọn èèyàn yẹn kọ́ lè mọ̀ pé wọ́n dídì Mohammadu náà dẹ́ dídì èèyàn so. ms bá ní mi ẹjẹ́ agbóhùn sókè ẹjọ́. ẹni sùúrù mufti kẹrí àdìsí tí Mohammadu ti dójú yẹn ó sọ ní arábìkì yẹn ms. fóònù mi kẹ́mẹ̀sì bá wa lo ẹ̀ ariwo yẹn ń wọ bí. Padà èmi kọ́. Yeah, ms. Yes. Tẹ́rí àdìsí ibi tí Mohammadu ti dó di azan yẹn àbí tí tó ń kó ẹ ti dó di ẹ̀ yẹn. Ṣé mọ̀ pé Arabic ni? Ẹ change translate yín sí English and Arabic. Pé láti get